ẹ̀yin ènìyàn wa ẹ kú kalẹ̀. Ìran babaláwo kan ò ní gbójúgbójú kò fẹ́ràn àgìrìntì kéèbọ̀fá. Bẹ́ẹ̀ nìran olóòṣà kan ò ní gbóyàgbóyà kò fẹ́ràn akàn kéèbòòṣà. Ẹran tọ́ka bá fẹnu sọ báyìí ẹnu ọ̀ka ni kú sí. Afẹnusọ níjẹjọ pa ó padà wá lọ́sẹ̀ yìí. Àwa náà rèé o, kì í sì ṣàwa náà. Ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn lákọ lábo tí wọ́n jẹ́ kójú wa ṣe. A dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà, a dúpẹ́ lọ́wọ́ irọ̀, bẹ́ẹ̀ la dúpẹ́ lọ́wọ́ ọmọdé. Ẹ ṣeun o, àwa náà ìrèé o, ẹ̀yin náà sì ní lẹ́yìn wa. Báyìí ò tiẹ̀ rí yín, àwa mọ̀ pé ẹ wà lẹ́yìn wa. A dúpẹ́ lórí iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, a dúpẹ́ lórí ètò akọni ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun o, ijó dà. Lọ́sẹ̀ yìí ẹni Láwuyì Ògúnníran lọ́pọ̀ ọmọ ọdún kan. Bó ló ti ṣe ẹ̀ ń bi mí, èmi ò sọ fún yín. Ṣé ẹ mọ̀ pé ẹni tó mojú Ògún ìní ń pa bìírè? Látúndé Ògúnníran ló kọ mi. Ọ̀rọ̀ bàbá mi ni wọ́n pẹ̀kẹ́lù lónìí lórí ètò yìí. Mo ló pọ́dún kan lónìí, kì í ṣe lókè èèpẹ̀ o, ọ̀pọ̀ ọdún kan lájùlé ọ̀run. Lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí, ayọ̀ ń bẹ níbi tó wà tí wọ́n máa yọ̀, tí wọ́n máa jó, wọ́n máa ṣe pé ìnílẹ̀ ń ṣàyàjọ́ ọdún kan tẹ́ ẹ débì. Bí ó ṣe máa ń rí náà béèyàn bá ti dọ́run. Ẹni bò mo ṣe mọ̀, àwọn ìyá ló sọ fún mi. Ìtàn tí mo sọ lónìí, ìtàn tó dá lérí Láwuyì Ògúnníran ni gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Yorùbá. Láwuyì Ògúnníran, ẹ jẹ́ á jó díẹ̀. Ẹ̀yin awo ẹ ṣalátìlẹ́yìn fún wa o. Ẹ̀yin ọ̀gbẹ̀rì ẹ̀yin náà ẹ má káwọ́ lẹ́rán, ẹ ṣalátìlẹ́yìn fún wa. Gbogbo yín lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ ṣalátìlẹ́yìn fún wa o. Èmi ọmọ yín rèé o, ọmọ kékeré léńjeléńje kí n mo tí mọ̀. Ẹ̀yin náà lọ́gbọ́n, ẹ̀yin lóye, ẹ̀yin ni mọ̀, ẹ ṣalátìlẹ́yìn fún wa. Láwuyì Ògúnníran gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Yorùbá. A bí Láwuyì Ògúnníran ní ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 1935. Ìdílé tá a bí sí ní ìdílé bàbá wa kan tí ó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel Àmọ́ Ògúnníran. Ògúndèjì ló kọ bàbá tiẹ̀. Nígbà tí ìyá Láwuyì Ògúnníran ń jẹ́ Ábígẹ́lì Ọ̀yárónkẹ́ Ògúnníran. Ṣé ẹ rí Ògúnníran tá à ń pariwo yìí? Ògúndèjì ló bí Ògúnníran, Ògúnníyì ló bí Ògúndèjì, Ọlá ló sì bí Ògúnníyì. Ọlá yìí ó jẹ́ ọmọ ọba kan nílùú Ṣakí, babaláwo ni. Ṣakí ló ti wá. Nígbà tí ìjà oyè tó ṣẹlẹ̀ láàrin òun àtàwọn ọmọ bàbá rẹ̀ ló kọ́ àwọn èèyàn tiẹ̀ ó fìlú Ṣakí sílẹ̀
ó sì mórí lé ibi tí à ń pè ní Ògbómọ̀ṣọ́. Nígbà tó dé Ògbómọ̀ṣọ́, ó béèrè fún ilẹ̀. Ẹ dákun ẹ fún mi nílẹ̀, jagunjagun ni mí, babaláwo sì ni mí, mo sì gbowó, mo sì ń ṣọdẹ. Wọn ò fẹ́ gbà á nítorí pẹ̀lú rẹ̀ ń bá wọn ò sì fẹ́ lé. Wọ́n wòye pé bọ́n bá lé ó lè digun jà wọn kó sì pàlú àwọn run. Ní ẹ bá wò pé ọ̀dà yín tá a ṣe fún ọ kù. Ilẹ̀ kan ń bẹ tọ́jẹ́nu gbó aginjù tí ò jìnnà síbí tó o bá ti lè gbénú gbó. Ó ní kí ni fi ń ṣèyàn, òun ò gbénú gbó. Ihun tí sì ń bẹ lọ́kàn àwọn yìí ni pé igbó tí wọ́n lọ fún igbó àìwọ̀ ni. Kì í ṣe páwọn àjẹ̀nù ní bẹ́ẹ̀ o, ṣùgbọ́n àwọn ẹkùn ló fi bẹ̀ ṣe ibùgbé. Wọ́n ti wá lérò pé tán bá fún nínú igbó ìpé ọmọ gbé bẹ́ẹ̀, ìkọ̀ọ̀kan èjèèjì ilẹ̀kùn ọ̀pá lọmọ jẹ tán tí ó sì pò náà jẹ pé kò lè tọ́jọ́. Báyìí ni wọ́n fún nínú igbó ẹkùn láti máa gbé. Igbó ẹkùn yìí ló fìyàwó ẹ̀ sí. Wọ́n ka héré kan síbẹ̀, wọ́n ń gbé bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ. Ẹkùn yọ wọ́n lẹ́nu tòótọ́. Ẹkùn àwa lọ́sàn-án, ẹkùn àwa lóru, ẹkùn àwa lọ́gànjọ́, kódà wọ́n ń wá lóòrọ̀ kùtùkùtù. Ṣùgbọ́n kàkà kí ọkùnrin jagunjagun yìí ó ṣàfẹ́kùn, kò ṣàfẹ́kùn o. Pípa ní pa àwọn ẹkùn jẹ. Ọ̀pá kìí ẹkùn jẹ, ọ̀pá bàbá ẹkùn jẹ, ló bá fàbọ̀ lórí àwọn ọmọ. Ìkọ̀ọ̀kan èjèèjì ní fọmọ ẹkùn, ní fọmọ ẹkùn jẹ̀kọ, ní fọmọ ẹkùn jàmàlà, ní dín ọmọ ẹkùn jẹ. Kí làwọn aráàlú yìí rí sí? Ní ẹ bá rò pé àbàmì èèyàn mọ̀ ní ọ̀ràn mọ̀lélẹ̀ yìí, ó kọ̀wé láwà máa pè é. Gẹ́gẹ́ bá ìṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá nínú ìṣùwà àti ìṣe wọn máa ń fúnni lórúkọ. Ní ẹ bá sọ wọ́n di ọ̀tá ọmọ ẹkùn. Àgbálọgbábọ̀ rẹ̀ ni a fi ń pè wọ́n títí di òní olónìí ní ọ̀tàmọ̀kùn. Àwọn ni a tẹ ìlú tí wọ́n pè lọ́tàmọ̀kùndó tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́. Ìlú yìí abẹ́ Ògoolúwa local government lájàáwà ló wà. Ìgbà tó kù ṣe gàrà tí ìlú dàgbà, tí ìlú fẹjú, in tó ṣẹlẹ̀ sí ọ̀la ó tún ṣẹlẹ̀ sọ́mọ rẹ̀ o. Ìjà ńlá kan ṣẹlẹ̀ lórí àjọba. Ta ni ọjọ́ támọ́kùn, ta ni ọjọ́ támọ́kùn. Lògúnníyì ló bá bínú kúrò ńbẹ̀, ló bá mú orílẹ̀ Ìbàdàn. Jagunjagun ni Ògúnníyì ṣe. Ògúnníyì ń wá síbàdàn, ó sì dé sínú ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí ológun. Ìgbà tó dénú ìlú Ìbàdàn, wọ́n tulẹ̀ fún ní aláfárá Olúbàdàn nítorí pé ológun ẹlẹ́ṣin ni, kì í sì sá fógun. Wọ́n fún nílẹ̀ ní aláfárá Olúbàdàn, níbẹ̀ ló sì ń gbé títí tó fi jẹ́ wípé wọ́n tó fún ní oko. Ògúnníyì yìí tó bá jà lójú ogun, ayé ìgbà tí ó ń jà ní ìgbà tí Ìbíkúnlé tí ó ṣe amọ̀nà Ìbàdàn, wọ́n tẹ̀lé Ìbíkúnlé lọ sójú ogun. Tí wọ́n bá bọ́ sójú ogun lórí ẹṣin, yóò láàrin àwọn ọ̀tá lọ, yóò bẹ̀rẹ̀ sí ní máa bá wọn jà gẹ́gẹ́ bí baba ńlá rẹ̀ ṣe sá fáwọn ọmọ ẹkùn tó ń pa àwọn ọmọ ẹkùn. Bẹ́ẹ̀ ló ní òkè sáfọ́tà lójú ogun. Làwọn èèyàn bá tún wò pé eléyìí ọmọ bẹ̀rù kankan, irú ìgboyà ńlá wo ni ẹ bá sọ di Ògúnníyì arógunmáṣá. Nígbà tí ẹ rí pé kì í sojú ogun nìkan ní ti ń bẹ̀rù, láàrin ìlú náà kì í bẹ̀rù, ní ẹ bá gúnfẹ̀ kan sọ di Ògúnníyì Àríànmọ́ṣá. Ògúnníyì Àríànmọ́ṣá yìí ńlọ́wọ́ bí Ògúndèjì gẹ́gẹ́ bí mo ti sọ ló bí Ògúnníran tí ń ṣe Àmọ̀ó
Ògúnníran ló wá fi inú rẹ̀ bí Láwuyì ní ọdún 1935. bí a ṣe bí Láwuyì Ògúnníran sínú ayé rèé, òun nìkan kọ́ ni bàbá rẹ̀ bí, òun sì kọ́ ni àkọ́bí, bẹ́ẹ̀ ni kì í ṣe àbígbẹ̀yìn. ṣùgbọ́n látìgbà tá a ti bí ní àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì, ìṣẹ̀lẹ̀ ìyanu ti ń ṣẹlẹ̀ tọ́rọ̀ mọ́ ìbí rẹ̀. kó tó di wípé wọ́n lóyún rẹ̀, ojú oyún pọ́n ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tó bí ẹ̀gbọ́n rẹ̀ tán, kò tètè róyún ní. oníṣègùn ìbílẹ̀ ni bàbá tó bí Láwuyì Ògúnníran. ó pawọ́dà lóríṣiríṣi, irọ́, oyún ọ̀wá. ìgbà tó rí yípo oyún ọ̀wá ló bá gbalé aláwo lọ. babaláwo bá ní ọmọ tí ń bọ̀ ọmọ ológo ni, alágbára ọmọ ni, abàmì ọmọ ni, akíkanjú ọmọ ni. kí wọ́n lè bá rí ọmọ ń bí, wọ́n gbọ́dọ̀ rúbọ o, kí wọ́n ṣètùtù. Ògúndé ní ìná ní kí ni ohun ètùtù, kí ló ń ẹbọ ní ẹ bá kà á, kí ni ẹ kà gẹ́gẹ́ bí mi ṣe gbọ́. wọ́n ní ẹ kà kúkọ díẹ̀ méje, wọ́n ka ẹran àgbò méje, aṣọ funfun ìgàn méje, epo pupa garawa méje, wọ́n ṣàkà tó pọ̀. wọ́n nígbà tí bàbá àwọn, ìtàn yìí mọ̀ ń sọ fún yín gẹ́gẹ́ bí Láwuyì Ògúnníran gan fúnra rẹ̀ bó ti sọ. ó nígbà tí bàbá àwọn délé ló bá pọ̀ Yárónkẹ́ aya rẹ̀, nǹkan báyìí ni mo bá bọ̀ o. wọ́n lọ Yárónkẹ́ ní, ó sì mọ̀ yìí pé àwọn ọ̀la, àwọn ò lówó lọ́wọ́, níbo náà ti fẹ́ rí gbogbo eléyìí, òun ẹ̀ ságàn, òun ti bímọ tẹ́lẹ̀. Lògúnníran bá ránṣẹ́ sí babaláwo pé wò ó ọ̀rẹ́ wa, gbogbo tó kálẹ̀ èmi ò lágbára rẹ̀, ó sọ fúnfá kó ṣe ọmọ fún mi o, bí ó sì ṣe òun ló mọ̀. wọn ò lọ rúbọ o, wọn ò ṣètùtù, ṣùgbọ́n Ọlọ́run ọba aṣèyí òwú ọ̀lẹ́sọ o nínú ìyàwó rẹ̀, ó sì fi bí ọmọ. ìdí nìyí nígbà tí wọ́n bí ọmọ ìsáyé tí wọ́n fi sọ ní àwọn orúkọ abàmì kan, nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣáájú ọjọ́ tí wọ́n bí àti lẹ́yìn ìbí rẹ̀. kété tí wọ́n bí ọmọ yìí tán, ọ̀nà ńlá owó dé sínú ẹbí bàbá rẹ̀. ìdí nìyí tí wọ́n fi wò sùnsùnsùn tí wọ́n fi pè ní Owólabí. ìdí nìyí tí wọ́n fi wò sùnsùnsùn tí wọ́n fi pè ní Mọ̀ṣọ̀balájé. àpèjá orúkọ rẹ̀ òun wá ní Ọláwuyì, Mọ̀ṣọ̀balájé, Àyìndé, Owólabí. ṣùgbọ́n nítorí pé bàbá rẹ̀ jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó pàpà gba Jésù, wọ́n fún lóko ọ̀sàmì. orúkọ ọ̀sàmì rẹ̀ sì ni Símíọ́nì. ìgbà tí Láwuyì Ògúnníran pé ọmọ ọdún 13, ìṣẹ̀lẹ̀ ńlá kan náà tún ṣẹlẹ̀ tó jẹ́ àbàmì pátápátá. ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀? ní ọdún tá à ń wí yìí, ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láyé rí lásìkò tiwọn ó ṣẹlẹ̀. ọ̀sán ó di òru. mò ń sọ̀rọ̀ nípa ọdún 1948. ọ̀sán dòru o. bọ́sán ṣe dòru yìí, gbogbo àbá dàrú. àbá wọn sì ní ẹ̀bá àròkò lọ́wà, wọ́n ń pè ní Akínkúnmi, Akínyẹlé local government lọ́wọ́lọ́wọ́ báyìí. àbá dàrú, bàbá ṣe dàrú tó ní fáńpẹ́fá tí mùsùlùmí ń fa tẹ́síbíyù. Láwuyì Ògúnníran ọmọ léńje ó gbé bíbélì àti bí orin ló bá bẹ̀rẹ̀ sí ní kọ orin. wọ́n níbi táwọn kan tiẹ̀ ti gba ilé ọtí lọ pé báyọ̀ ọ̀bá parẹ́, ilé ọtí ni ó bá wọn, àwọn mẹ́mu dọ́run ni. ó bẹ̀rẹ̀ sí ní kọ orin nínú ìwé orin. ìgbà tá a fi bojú wò, àwọn tó tẹ̀lé tí wọ́n jọ ń kọrin kí abà wọ́n lé lógójì, kó tó di wípé nǹkan tó wá padà bọ̀ sípò. àtìgbà náà ni wọ́n ti ń fojú sílá pé ọmọ yìí ó dàbẹ́ ni pé lórí èrò. ó lọ léèwé St. Thomas níròkò
ó lọ léèwé lágbìgìdì, ó sì lọ léèwé níròkò àti ní fìdítì. bó ṣe ń dé léèwé bẹ́ẹ̀ làwọn olùkọ́ ń fẹ́ràn rẹ̀ nítorí ìtàn tí máa ń pe àwọn ẹlẹgbẹ́ rẹ̀ jọ láti sọ fún. níbo náà lè sì ti rí tàn ọ̀hún? àwọn ìtàn inú bíbélì tálùfáà sọ ní ṣọ́ọ̀ṣì ní Láwùyí Ògúnníran wà kún lọ́dà tí ó paláró, tí ó ṣe lọ́ṣọ̀ọ́, tí ó dánú mọ́, yóò fi yọ̀ sí, yóò fi magí sí, kódà yóò fi kọrí sí pẹ̀lú. tí bá ti ń sọ ní ó máa dùn lẹ́nu rẹ̀, àwọn ẹgbẹ́ rẹ̀ ó sì máa fẹ́ láti gbọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí olùkọ́ rẹ̀ kan ṣe pè ní pé ìwọ ọmọdé yìí ó dàbẹ̀ ní pọ́ lẹ́bùn àti kó èrò jọ, ó sì lẹ́bùn àti sọ ìtàn, ó ṣe máa kọ ìtàn yìí lẹ̀ kó máa kà fáwọn ẹlẹgbẹ́ rẹ̀. bó ṣe gbàmọ̀nà olùkọ́ rẹ̀ ní ló bá di wípé ń kọ ìtàn lẹ̀ yóò máa kà fáwọn ẹlẹgbẹ́ rẹ̀. irú afẹ́ ìtàn tó gbajúgbajà nígbà náà ní àwọn ìtàn mérìírí, àwọn ìtàn kòṣẹlẹ̀ rí, àwọn ìtàn abàmì, àwọn ìtàn tá a lè sọ wípé abáyému ni ńlọ gbajúgbajà nígbà náà o. irú èyí tó sì farahàn nínú àwọn ìwé tí bàbá wa Fágúnwà kọ bó ṣe wà lásìkò ìgbà náà nù. ìwé àkọ́kọ́ tí Láwùyí Ògúnníran ọ̀kọ̀ọ̀kọ́ kọ ọkọ láti fi káwọn èèyàn ní ìwà ọmọlúàbí àti ìbọ̀wọ̀ fún èèyàn àti ìfẹ́ sí Ọlọ́run ọba. nítorí náà ó pe àkọlé ìwé ọ̀ ní ìtàn bí òṣùpá ṣe lọ sí ọ̀run. ọ̀pọ̀lọpọ̀ ìwé ló sì kọ lẹ́yìn èyí kó tó di wípé ọwọ́ amọ́wọ́lé gun aláré tọ́sọdọ̀ lókìkí tí gbogbo èèyàn sì mọ̀. ṣùgbọ́n àdìtú kan tí ń bẹ nínú gbogbo òwe tí Láwùyí Ògúnníran kọ rèé o. Láwùyí Ògúnníran ò kì í kọ ìtàn lásán láti fi pa àwọn èèyàn lẹ́rìn lásán. Láwùyí Ògúnníran ò kì í kọ ìtàn láti fi gbé ìwà burúkú lárugẹ. kókó kan tí máa ń farahàn nínú gbogbo ìwé rẹ̀ ni bí Ọlọ́run ọba ṣe tóbi tó àti bó ṣe yẹ láti máa sìn. tẹ́ ẹ bá ka eégún aláré dáadáa ó sì dọ̀gbọ́n fi hàn pé títóbi lọ́lọ́run ọba. ó lọ́ba ṣe yóò wù èèyàn lè lágbára lórí ohun gbogbo ṣùgbọ́n kò lágbára lórí ẹ̀mí èèyàn. olùfọkànsìn tòótọ́ ni. ó sin ìlú rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọmọ Ìbàdàn. ọ̀pọ̀lọpọ̀ ìtàn ló ti kọ nípa Ìbàdàn. à ń rántí rẹ̀ lónìí nítorí iṣẹ́ takuntakun tó ti ṣe é lẹ̀ tá a sì lè gbàgbé. mélòó la ó kà nínú Eyín Adípèlé, Ńlọrọ̀ Ewì, Eré Oníṣe àti ìtàn ọlọ́rọ̀ geere tí Láwùyí Ògúnníran ṣe é lẹ̀ kó tó di kú lọ. kí la ó wí nípa tiẹ̀? kí la ó wí nípa tèmi? gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fáwọn èèyàn pé orúkọ tó o bá ń jẹ́ tọmọ rẹ bá ń tojú rẹ fagilé tó ju ọkọ ńlẹ̀ tó ní èmi ọ̀bá bàbá mi jó kọ́ o, fura o, ẹ̀bọn ń bẹ lẹ́rù rẹ̀ kì í so kọ rẹ̀. ajẹ́ ipò kọ orúkọ òun, ajẹ́ pé kì í o fi orúkọ rere lélẹ̀. ẹni tó bá forúkọ rere lélẹ̀, ọmọ rẹ̀ obìnrin tó relé ọkọ gan yóò tó wọ́nà tó tó fi forúkọ bàbá rẹ̀ ń sí. irú kí ni wọ́n ń ṣe? sọ́mọ rẹ̀ lè jó kọ lẹ́yìn rẹ̀. rò ó kó o sì tó irú ara rẹ̀ pa. Láwùyí Ògúnníran ti kọ orúkọ rẹ̀ sínú pátákó tí ò ṣeé parẹ́. kí ni ìwọ ó kọ? kí la yóò sọ nípa tiẹ̀? àrọ́bá ìsìlẹ̀ bàbá àtàn. akíkanjú ọmọ ilẹ̀ Yorùbá tá a mú wá lónìí nù. tó bá lọ́sẹ̀ tí ń bọ̀ a ó pọ̀ ìkẹ́lù tán ẹlòmíì tó náà tó já kíkanjú, bóyá ó ti kú tàbí wà láàyè. ẹ̀yin tẹ́ ẹ bá sì lé àwọn ènìyàn tẹ́ ẹ fẹ́ ká bá yín ṣèwádìí wọn, tàbí ẹ lórí ìrun tẹ́ ẹ rántí mọ́, tàbí ẹ tí ẹ mọ̀ lú yín mọ́, tàbí nǹkan kan tí ẹ ń rú yín lójú
nípa orírun yín, nípa ìṣẹ̀dálẹ̀ yín, ẹ kàn sí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí Àbínibí, wọn ó sì sọ fún yín. Ẹ̀rọ wọn ó wà lórí Facebook, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ó wà lórí YouTube, ó wà níbi gbogbo tẹ́ bá ti lè rí wọn. Ẹ̀yin ẹ sáti ẹ̀ tẹ ìṣẹ̀dálẹ̀ Àbínibí wa, wọn ó gbé jáde, wọn ó sì fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn síbẹ̀. A ṣèwádìí, a sì jẹ́ kí gbogbo ayé ó mọ̀ bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ti fẹ́ nu. Ẹ bá wa dòwò pọ̀, ẹ wò ó, ẹ ní kábàámọ̀. Ààyè sílẹ̀ o bákan náà láti polówó ọjà yín, tọ́ra wọn tí ń wò wá nílẹ̀ àti lókè òkun kò yé ṣe kékeré. Ẹ bá wa dòwò pọ̀, káwa náà fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ ń láìkì ẹ̀, bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀, bẹ́ẹ̀ ṣe ń subscribe, bẹ́ẹ̀ là ń rí, a sì fẹ́ràn yín. Ọlọ́run bọ́ mọ fẹ́ràn yín o. Àfẹ́ká ńláyé fẹ́ ná, àràn kiri ń tòrùn. Ọ̀gẹ̀dẹ̀ ò ní pọ́n lọ́jà kí gbogbo ojú ọmọ rí. Bẹ́ẹ̀ ṣe ń fẹ́ wa kọ́lọ̀ mọ́ fẹ́ yín. Bẹ́ẹ̀ ṣe ń pín wa káàkiri àgbáyé, kọ́lọ̀ ń kó polongo yín káàkiri ayé. Kọ́sẹ̀kọ́sẹ̀ báyìí ní tìlà kọ́sẹ̀. Ọ̀rọ̀ tá a sọ lónìí ó dàṣẹ. Tọ́ ò sì ní lọlẹ̀ kó padà sẹ́nu. Bẹ́ẹ̀ ni ó rí láṣẹ àwọn ìyá mi. A mọ̀ lọ lónìí, a ó padà wá tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀. Ire lójú owó rí, ire o.